Aláròye máa wí o. Níbi tí nǹkan ń lọ yìí, Tinubu máa tó lọ yáwó lọ́wọ́ ẹgbẹ́ alájẹṣẹ́kù Dino Melaye, ọkùnrin ọmọ bíbí ìpínlẹ̀ Kogi tó ti fìgbà kan jẹ́ aṣojú ẹkùn Kogi West nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá. Sẹ́nitọ̀ Dino Melaye ti ní pẹ̀lú bí olórí orílẹ̀-èdè yìí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ń lọ káàkiri àgbáyé láti yá owó tabua fún ìjọba rẹ̀. Ó ní láìpẹ́ láì jìnnà ó máa tó lọ yá owó eléèlé lọ́wọ́ ẹgbẹ́ alájẹṣẹ́kù lórílẹ̀-èdè yìí láti lè fi ṣe ìjọba rẹ̀. Yàtọ̀ sí àwọn ẹgbẹ́ alájẹṣẹ́kù gbogbo tí Sẹ́nitọ̀ Dino Melaye ní Ààrẹ Tinubu máa yáwó lọ́wọ́ wọn, ó ní ó máa tún lọ tọ àwọn báńkì ayélujára bíi Opay, Palmpay àti Moniepoint lọ láti yá owó lọ́wọ́ wọn nítorí tí kò ní ìtìjú nípa owó yíyá rárá. Melaye sọ̀rọ̀ yìí lásìkò tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ètò orí tẹlifíṣàn kan l'Àbújá lọ́jọ́ Ajé Monday ọjọ́ 8 oṣù kẹsàn-án ọdún yìí, níbi tó ti bẹnu àtẹ́ lu bí Tinubu ṣe ń yá owó kiri tí kò sì mú ìlọsíwájú gidi bá orílẹ̀-èdè yìí ju ìfàsẹ́yìn ńlá lọ, pàápàá jùlọ ti bílíọ̀nù $2.dín díẹ̀ tí ààrẹ ṣẹ̀ṣẹ̀ tún fẹ́ yá lókè òkun báyìí. Sẹ́nitọ̀ Dino Melaye ní mi ò rí irú ìjọba rádaràda báyìí rí o, ìjọba tó parọ́ bàǹtàbàǹtà fáwọn ará ìlú wípé òun bọ̀ wá lé ìṣẹ́ àti òṣì wọ̀gbẹ́, ìjọba tó lóun bọ̀ wá bu òróró ìtura síbi tí ara ti ń ní àwọn ará ìlú. Ó ṣe wá jẹ́ wípé irú ìjọba bẹ́ẹ̀ ló ń gbọ́n owó dànù báyìí. Ìjọba òun ló lọ kówó tabua ara ọkọ̀ ojú omi ńlá kan láti máa fi gbafẹ́, bẹ́ẹ̀ látìgbà tí wọ́n ti rà á òkè òkun ló wà. Bó bá kúrò nílùú Monaco a lọ sí Paris lórílẹ̀-èdè Faransé, kò tí ì fìgbà kankan gúnlẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ kẹ̀ ìjọba àpapọ̀ ló kówó tabua tó jẹ́ tàwọn mẹ̀kúnnù lọ rà á. Kò sóhun tíjọba yìí nílò ọkọ̀ ojú omi náà fún lásìkò yìí. Ìjọba yìí kan náà ló kówó tó jẹ́ tàwọn mẹ̀kúnnù ra ọkọ̀ bàálù ńlá kan nígbàrà tó wọlé sípò àṣẹ orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ kẹ̀ irọ́ ńlá tí wọ́n pa fáwọn ará ìlú ni wípé ẹnìkan ló bu àwọn, ẹni kí wọ́n dárúkọ ẹni tó bù wọ́n lọ́kọ̀ bàálù náà káyé lè gbọ́. Wọ́n kówó lápò ìjọba láì jẹ́ wípé àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá buwọ́lù, wọ́n fi ń ṣe ohun tí kò tọ́ kiri. Mo fẹ́ lè sọ wípé lásìkò àwọn ààrẹ tó ti jẹ sẹ́yìn bíi Tafawa Balewa, Azikiwe títí dórí olóògbé Buhari, mọ́tò olówó kékeré làwọn ààrẹ náà ń lò, ṣùgbọ́n ṣe ni ààrẹ Tinubu ń fi gagbága pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn Donald Trump. Irú mọ́tò olówó ńlá tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ń lò náà ni ààrẹ Tinubu ń lò báyìí. Lásìkò ìjọba àwọn ilé ìgbìmọ̀ asòfin àgbà ẹlẹ́ẹ̀kẹjọ, owó ìṣúná wọn kò ju bílíọ̀nù lọ́nà 50 lọ, ṣùgbọ́n ààrẹ Tinubu buwọ́lù bílíọ̀nù lọ́nà 300 náírà kí wọ́n bá máa buwọ́lù àwọn owó tó fẹ́ máa yá nígbà gbogbo ni. Bẹ́ẹ̀ kẹ̀ àìpẹ́ yìí làwọn ọmọ iṣẹ́ rẹ̀ sọ wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ti ṣẹ́nu re. Ó ṣe wá jẹ́ wípé wọ́n tún fẹ́ lọ yáwó báyìí. Ó ṣe wá jẹ́ wípé olórí àwọn aṣojú-ṣòfin l'Àbújá Honorable Tajudeen Abbas ló ń tú àṣírí ìkọ̀kọ̀ wọn wípé owó tí ààrẹ Tinubu ń yá lókè òkun ti pọ̀ jù. Bẹ́ẹ̀ bí a kò bá ṣọ́ra ṣe láìpẹ́ láì jìnnà àwọn aláṣẹ ìjọba wa máa tó lọ yáwó lọ́wọ́ ẹgbẹ́ alájẹṣẹ́kù. Bẹ́ẹ̀ ò bá gbàgbé àìpẹ́ yìí ni olórí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin l'Àbújá Honorable Tajudeen Abbas fajúro sí bí ààrẹ Tinubu ṣe ń lọ káàkiri nígbà gbogbo láti lọ yá owó èlé tabua fún ìṣàkóso ìjọba rẹ̀.